Hello everyone, Baba Rupori here. Mo fẹ́ kọ́ wa ní orin kan. Wọ́n máa ń kọ orin yẹn nígbà tí a wà kékeré. And orin yẹn ní ìtumọ̀ ní àkókò tí a wà yìí. Orin yẹn lọ báyìí wípé ẹ̀yin tẹ́ bá rántí orin yẹn, àwọn ọmọ tó ń bí ní 80s wọn lè mọ nǹkan tí mi ń sọ. Gba wórówóró, gba wórówóró, ìyá rẹ̀ ń ṣe mílíkì lọ́wọ́ o. Gba wórówóró, gba wórówóró, ìyá rẹ̀ ń ṣe mílíkì lọ́wọ́ o. Gba wórówóró, gba wóró. Junior jàre, gba wórówóró, gba wórówóró, ìyá rẹ̀ ń ṣe mílíkì lọ́wọ́. Gba wórówóró, gba wórówóró, bàbá rẹ̀ ń ṣe mílíkì lọ́wọ́ o. Gba wórówóró. Èmi wá yí orin yẹn padà. Má sọ wípé gba wórówóró, gba wórówóró, àwọn leader ń ṣe mílíkì lọ́wọ́. Gba wórówóró, gba wórówóró, wọ́n ń ṣe mílíkì lọ́wọ́. Gba wórówóró. Nígbà tí leader Nàìjíríà ń ṣe mílíkì lọ́wọ́. Gba wórówóró, àwọn youth wọ́n gba wórówóró. Nílẹ̀ Nàìjíríà wọ́n gba wórówóró. Wọ́n ń ṣe mílíkì lọ́wọ́, wọ́n gba wórówóró. Nígbà tó tún wá dé Yorùbá struggle, àwọn youth kan gba wórówóró. Ẹ gba wórówóró, àwọn leaders ń ṣe, wọ́n ń ṣe mílíkì lọ́wọ́. Ẹ gba wórówóró. Òótọ́ ọ̀rọ̀ will always be ọmọ ìyá àsọkúsọ. Ó ti máa lé ní ọdún kan báyìí tí mo ti ń fi ẹnu mi rúnrún yìí, tí mo ti ń sọ pé society, family or any group at all tí ò bá ti ní structure, n tó máa ń ṣẹlẹ̀. Mo pariwo ń gbà yẹn torí mo mọ̀ pé wọ́n máa gbé wórówóró, wọ́n máa gbé lé àwọn ọ̀dọ́ lọ́wọ́. Àwọn olórí ó ṣe mílíkì náà ń ṣe lọ́wọ́ yìí. Wọ́n wá ní kẹ́ gba wórówóró. A dẹ̀ gbìyànjú, àwọn ọ̀dọ́ yẹn ṣiṣẹ́, òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ohun. Wọ́n gbìyànjú. Wọ́n rò pé wọ́n ní structure, but tó bani nínú jẹ́ ibi tá a gbé bára wa yìí, tó jẹ́ pé ẹni agbójú òkùnlé gan tí ẹ̀ jẹ́ ní agbá, tí mo rò wípé àwọn gan fúnra wọn by now yẹ kan ti ní powerful structure. But aṣòtítọ́ ayé òun lò ṣìkà ìlú, òṣìkà ìlú òun ni aṣòtítọ́ ayé. Ọ̀gẹ̀dẹ̀ àròpọ̀ eré òun láyé ń wò gẹ́gẹ́ bí igi burúkú. Mi ò ní dákẹ́, mi ò dẹ̀ ní dákẹ́, torí mo mọ̀ pé lẹ́yìn òkùnkùn birimùbirimù ìmọ́lẹ̀ á tàn. Ẹ̀yin tí ẹ dẹ̀ gé fídíò tẹ́ ń sẹ́ǹdì fídíò níbi tí mo ti béèrè question. Bí bàbá bá wà tó bá bí ọmọ gidi, ọmọ nítòótọ́ tí kìí ṣe ọmọ àlè, ọmọ yẹn á lọ bá bàbá ẹ̀, á lọ béèrè. Òun ló dífá fún èmi àròpọ̀ eré tí n bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀, mi ní láti lọ bá prophet kankan. He's my father, I will go direct to him. Bàbá mi ni bàbá Akíntóyè. Òun ni mo mọ̀ tọ́lọ́run gbé dìde tí ò sẹ́ni kankan, tí ò dẹ̀ tí ì sẹ́ni kankan lọ́wọ́lọ́wọ́ yìí. Oòrùn tó wà lókè yìí ó sì tó aṣọ ọgbẹ́ bàbá. Mo repeat ẹ̀, bàbá mi lẹ jẹ́. Ẹ̀yin tẹ́ ń gé fídíò, àwọn kan ti pè mí oríṣiríṣi, bàbá àròpọ̀ eré kí ló ṣẹlẹ̀, ṣé bàbá yìí kí ni bàbá ṣe? Kò sí nǹkan tí bàbá alànà ṣe. Gbogbo bàbá ti resign ní kíní kan kúrò ní struggle. Bàbá ò resign kúrò ní struggle.
ọ̀rọ̀ tá a ti ń bá wọn sọ tó ti jọdún kan pé kọ́mọ̀ wà nínú ẹgbẹ́ kankan oní bàbá ṣe kò tí ì late. Àwọn nǹkan tó yẹ kí bàbá ṣe wọ́n sì lè ṣe. Tí bàbá bá sọ pé ọdún yìí náà fẹ́ gba Yorùbá nation, ó ní mò ń sọ tí mò ń béèrè question. Tán ọba wá rí gbà ńkọ́, torí bàbá ò sọ bẹ́ẹ̀ rí. So ẹ lọ sinmi agbájá. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo entitled láti béèrè question. Opinion mi dẹ̀ ni màá béèrè. Ẹ̀yin tí ẹ bá jẹ́ dummy, tẹ́ ẹ bá lè béèrè, ẹ fèmí tí mò ń béèrè question sílẹ̀. Mi mọ nǹkan tí mi ń sọ. And listen good. Mi ò sí fún individual. No, not at all. Mi ò sí fún individual. Mo wà fún unborn generation of Yoruba race. 60 million plus of Yoruba descendants. That's it. Ibikíbi tí wọn ò bá dẹ̀ ti allow opposition láti béèrè questions, society yẹn kì í grow. Tó o bá fẹ́ràn èèyàn dáadáa, tẹ́ ẹ bá mọ̀ wípé lóòótọ́ lẹ fẹ́ràn bàbá, tó o bá mọ̀ wípé lóòótọ́ ló fẹ́ràn Ìgbòho ọmọ Adéyẹmọ, ẹ sọ òótọ́ fún wọn. Àwọn kan ní ó hate iye onítìrí ni. Ìwọ ló listing orí tiẹ̀ ó gbalẹ̀ kò yí ẹ. Mo entitled sí opinion mi. Nítorí pé téèyàn kan bá fẹ́ kó mi lọ síbì kan, mo entitled láti béèrè pé níbo ló mú mi lọ. Mi ò sí allege mi sí anybody. But for that unborn generations àti àwọn ọ̀dọ́ ni mo jà fún láti gbà. Ẹ lọ wo gbogbo programs tí mi ṣe. Mo dẹ̀ wà disappointed wípé a kó àwọn ọ̀dọ́ ẹjọ́, wọ́n wọlé wá, wọn ò rí structure tó wà òkè. Mo tún challenge àwọn ọ̀dọ́ yẹn. Oòrùn tó wà lókè yóò ìtaṣọ ọgbẹ́. Ẹ mú láti ilẹ̀. Mo pariwo ẹ̀ 24/7 pé any building at all that does not have a solid foundation, it will eventually collapse. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde fún rally, gbogbo yín ni mo tì lẹ́yìn tí mo dẹ̀ ń gbàdúrà fún. Oníkun ló mọ̀ọ́ká. For the fact that I'm asking a critical question has nothing to do with antagonism. Ask and it shall be given unto you. Àwọn tá à ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn, tán sọ di nǹkan mi, tán sọ́dọ̀ta, tán bá jẹ́ Ọlọ́run wọn ní rọ̀jò. Ẹ má expect mi pé màá dákẹ́ o. Tó bá le jù, ẹ̀yin tí ẹ pè mí sí meeting yín, I don't care. In tẹ́ ẹ bá fẹ́ ṣe, kẹ́ ẹ ṣáà ti ṣe kò dáa. Another thing is this. Gbogbo ọmọ Yorùbá pátápátá ní stakeholder. Ẹ̀yin tẹ́ ń bú Ìgbòho, ẹ ti fún àwọn kan lọ́rọ̀ sọ. Tán sọ wípé Yorùbá ò ṣe gbìjà. Ṣé rí báyìí? Bàbá Akíntóyè ti gbowó. Ṣé rí báyìí? For the fact that wípé ó kó èèyàn mọ́ra, àwa ní bàbá irọ́ kò ń ṣe bẹ́ẹ̀. Ẹ ní structure, ẹ ṣe báyìí. Mo pariwo ń gbà yẹn. Wọ́n wá padà ṣe structure yẹn. Mo expect ká ẹ fún àwọn ọ̀dọ́ láàyè kó wọ́n tókè. Òun ló fà á tẹ́ fi rí declaration ìsọnù. Ó mà ṣe o. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin mọ́mí, ẹ̀yin dádì, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹni tí ò bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi kó má gbọ́. Òótọ́ yẹn
ẹ má gbọ́ kò ní mínì ṣùgbọ́n máa jèrè ọ̀rọ̀ lára yín bí mo ṣe ń jèrè ọ̀rọ̀ lára yín lọ́wọ́ yìí nítorí pé àwọn dáàdì ń ṣe mílíkì lọ́wọ́ àwọn leaders ń ṣe mílíkì wọ́n ń ṣe mílíkì lọ́wọ́ o wọ́n ní kẹ́yìn ọ̀dọ́ gba wórówóró ká gba wórówóró torí wọ́n ń ṣe mílíkì lọ́wọ́ kó ká gba wórówóró ẹ gbé wórówóró sílẹ̀ ẹ gbé wórówóró sílẹ̀ structure 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 that's it. It has nothing to do with antagonism. Ẹni tó máa sọ pé inú bí òun nítorí pé mò ń béèrè critical questions inú lílọ ló ń pẹ̀tù ìjọ tẹ́yin bá forí sàpátàlẹ̀ wá ara ẹ̀ máa bàjẹ́ nítorí pé ẹni bá ti rárá ilé ẹ̀ tó ń jẹ kòkòrò tí ò bá ti sọ fún wúruwúru ẹ̀ tí ò ní jẹ́ ká sùn òun lẹ̀ ń rí lọ́wọ́ yìí ó dàbọ̀ sà ó dàbọ̀.